ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ wípé ṣèbá láwọn ọba tí wọ́n lẹ́nu lẹ̀ Yorùbá àwa rí inú àwọn ọba yẹn tí kìí ṣe oníjẹkújẹ ọba tó lè dúró tán bí àníṣe kíjọba kí wọ́n yọ olóyè Sunday Igboho kán yọ orúkọ ẹ̀ kúrò ní wanted àwa rí. Ó fi wá jẹ́ wípé àtọ̀tún àtòsì kò wá sẹ́ni tó wá dá sí nípa àwa táwa jẹ́ bloggers nìkan làwa ń jáde wípé àníṣe kan yọ orúkọ sí Sunday Igboho sáré nìkan ló ń jà fún mùsùlùmí tẹnu mọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn ọba tí irú nǹkan báyìí bá fẹ́ ṣẹlẹ̀ láyé àtijọ́ àwọn ọba náà máa ń jókòó ọba pe àwọn òjòyè kí la ṣe ìlú fẹ́ túmọ̀ lórí. Ká gbà pé ọ̀làjú ti bà gbogbo nǹkan jẹ́, gbogbo nǹkan ti rí bó ṣe lóun máa rí, só yẹ kí ìyà fẹ́ jẹ Yorùbá káwa Yorùbá sì máa wòran. Olórin kan ní ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la, ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó mọ̀la àyà àfolúwa. Ẹjẹ́ gbogbo tí a bá ṣe ẹjẹ́ á fìbẹ̀rù Ọlọ́run sí i. Ká sì gbà wípé gbogbo tá à ń ṣe ìtàn láńtọ́ ọba tó ń wòran táwọn náà ti gbàbọ̀dẹ̀ lọ́dọ̀ olóṣèlú ẹ gbà wípé àtúbọ̀tán yín bẹ́ẹ̀ dé tán. Gbogbo ẹni tó yẹ kẹ́yìn náà jáde sí ọ̀rọ̀ Ìgbòho Sunday tí ẹ jáde tẹ́ wò pé ẹ fẹ́ wo ibi tó máa bá jábóyá ayé tiẹ̀ náà máa dàbí ayé Kánú ojú ó padà tì yín. Ṣùgbọ́n nígbà tó bá yá táwọn bandits bá ń gbé àwọn èèyàn jàkàjàkà tàbí tá ń gbé àwọn ọmọ yín àbí tá ń gbé àwọn ìyàwó yín bóyá ìwà solution sí. Ọládékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ lórúkọ mi Sọ́nà Yáfíkú lórúkọ tó gbowó lọ. Abọ́ra tí kì í sọ bọ́kùn kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ aṣọ oníbalẹ̀ kó gbé kó aṣọ òdò níbalẹ̀ kó gbódò yán. Olóògbé Òjó abẹ gúngún alábàlá ló fún lásán ní tán kọ́tẹ̀ lẹ́gbẹ́ lẹ́yìn náà pè ní ẹ̀sà. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Òyò Pọ́sẹ̀lẹ́kẹ̀ ọmọ Àtìbà nílùú ikú bàbá yìí bàbá wa kọ́lọ́ bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ́lá bàbá yìí wọ́n mọ bá a ṣe báyàn bọrí bá a ṣe báyàn bọ Ifá bá a ṣe ń bọ ìgbà ajé bóyá iṣẹ́ yín ò lọ dédé ni àmì bọ̀ ọkọ àmì bọ̀ àyà ọ̀rọ̀ yóò tẹ̀ yìí kò yé yín mọ́ gbogbo oríṣiríṣi àwọn ìpèníjà oríṣiríṣi ẹ pè wọ́n àgbàrá wọn bá yín ẹgbẹ́ ẹ̀sìn tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá ẹ̀sìn wò. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹ̀jà tó ń da ibú láàmú òjú apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Nínú òní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.